awọ́ọ̀dù tẹ́ fẹ́ fún mi àmọ́ eléyìí tí màá fi wá béèrè fún awọ́ọ̀dù yẹn màá wá béèrè fún nǹkan míì tó wù mí kẹ́ fún mi màá wá darí ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ màmá mi Olúrẹ̀mí Tinubu ẹ̀yin ni màá bá sọ̀rọ̀ mọ́ mi ojú kò ní tì yín àwọn ọmọ yín kò ní kú mọ́ yín lójúmọ́ mi mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan opportunity tí mo rí tí gbogbo Nàìjíríà fi ń gbọ́ mi tí gbogbo àgbáyé fi ń gbọ́ ohùn mi tí gbogbo àgbáyé fi ń ṣe tèmi tẹ́yìn náà fi nífẹ̀ẹ́ mi débi tí mo fẹ́ gba awọ́ọ̀dù lénìí opportunity yẹn ni màá lò sọ̀rọ̀ lénìí pé nǹkan tó ń wù mí tó ju awọ́ọ̀dù lọ lọ́wọ́ yín mọ́mì ó ní nǹkan kan tí mo fẹ́ béèrè tó ń wù mí alákọ̀ọ́kọ́ bàbá mi sáfù Nàìjíríà is a military man, is a retired army gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ àmọ́ kọ́lọ̀ fi ṣẹ́yìn wá àmọ́ ó ti bímọ ń sìn ọmọ ẹ̀dẹ̀ ti dàgbà èmi náà ni màá wá padà sórí struggle tí a ń bá bọ̀ látẹ̀yìn màmá mi Olúrẹ̀mí Tinubu. ẹ ṣe ẹ jẹ́ ká dúró níbẹ̀ yẹn náà mo kí wa ẹ káàárọ̀ ó ṣọwọ́ àárọ̀ ó ṣọwọ́ ṣé ọyẹ́ ni ká pè ní ṣé ọyẹ́ ti ń jáde báwo ni lọ́dọ̀ yín lọ́hùn-ún ó ṣọwọ́ gèlè tí ó ṣọwọ́ òtútù ń bí o káàárọ̀ gbogbo olólùfẹ́ ìkànnì OnlyJesus TV gbogbo ibi tí ẹ bá wà pátápátá àkókò tí ẹ bá wà níbi tí ẹ wà ni mo fi kí wa àánú Ọlọ́run ní fi ẹnì kankan wá sílẹ̀ bí mo ṣe rí fídíò yìí mo ní láti tún mú lè wá fún wa kẹ́yìn náà kẹ́ dá sí i ẹ sọ èrò ọkàn yín torí Saheed Ere arákùnrin yẹn àwọn ọ̀rọ̀ kan wà tó máa ń sọ tó jẹ́ pé téèyàn tó bá ro àròjinlẹ̀ a mọ̀ pé ọ̀rọ̀ lọ́gbọ́n ọ̀rọ̀ onílàákàyè ni so ṣùgbọ́n mi ò ní gba ẹnu Saheed Ere sọ̀rọ̀ ẹ lọ wo fídíò yìí fúnra yín ẹ bá ti wò ó tán ẹ kọ́mẹ̀ntì ẹ jẹ́ kí gbogbo ènìyàn rí kọ́mẹ̀ntì yín náà lórí ohun tí Saheed Ere tó ń béèrè fún yìí wọ́n fẹ́ fún ní àwọ́ọ̀dù ni o ṣùgbọ́n ó reject àwọ́ọ̀dù yẹn ó ní àwọ́ọ̀dù kan ló kàn kàkà kóun gbà àwọ́ọ̀dù kàkà kóun máa dunnú kínú àwọn ọmọ Yorùbá tòótọ́ kó máa bàjẹ́ òun lọ́wọ́ sí i so ó sọ̀rọ̀ ilẹ̀kùn àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n àwọn ọ̀rọ̀ onílàákàyè ó dẹ̀ sọ so lọ́dọ̀ tí báwo ló ṣe rí ẹ comment lábẹ́ fídíò yìí kí lẹ́yìn náà rí sí i gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe sí ìkànnì OnlyJesus TV ẹ ṣé o yóò dára fún wa àánú Ọlọ́run ní fi gbogbo yín sílẹ̀ o gbogbo tẹ́ bá ń fi ọkàn yín béèrè pátá lọ́lọ́run yóò ṣe fún yín kọ́dún tó parí ẹ̀yin tẹ́ dẹ̀ ti subscribe náà ẹjọ́ ẹ bá mi wò sàlẹ̀ yìí ṣe rí bọ́tìn tẹ àwọn èèyàn tó kọ subscribe sí yìí ẹ kàn click sórí ẹ tẹ̀ so ẹ ti darapọ̀ mọ́ wa níkànnì yìí nìyẹn notification bell yẹn kẹ́ tẹ̀ a máa láti yín gbogbo àtàbá ti ń gbé fídíò tuntun wá ẹ máa rí notice yẹn pé fídíò tuntun wà fún yín láti wò ẹ ṣe so ẹ wá lọ wo fídíò yìí tẹ́ bá wò tán màá padà wá láti bá wa sọ̀rọ̀ ní kúkúrú ẹ ṣe ó yá. máa sọ̀rọ̀ lórí award tí iléeṣẹ́ kan nínú àwọn gúrùpù mẹ́díà ní Nàìjíríà tán ni wọ́n fẹ́ fún mi ní award for recognition pé best pé mo ní knowledge mo dẹ̀ good àwọn ọ̀dẹ̀ gbọ́ báàdì nípa mi rí ẹ ṣé mo dúpẹ́ mo kí gbogbo ẹ̀yin lọ́gàlọ́gà látòrí bàbá mi Bọ́lá Ahmed Tinubu mo wá fẹ́ pé wá ṣàkíyèsí ọ̀rọ̀ kan mi kì í ṣe content creator human rights ni mí gẹ́gẹ́ bí ọmọ human rights tèmi kọ̀ wà nínú Yorùbá nation ni kò sí nínú Nàìjíríà torí pé púpọ̀ nínú àwọn èèyàn ò tí mọ̀ mí gan nígbà tí mo ń kọ orin torí iṣẹ́ orin ni iṣẹ́ mi kì í ṣe content creator Ọlọ́run wá gbé orúkọ mi yọ láti ara Yorùbá nation lọ́lọ́run ti gbé orúkọ mi jáde èmi tẹ́ ń wo èmi ìṣalájẹsẹ́ mi ìdẹ̀ kí n ṣalábòsí èèyàn so ibi tí èèyàn bá gbà gòkè kò yẹ kó babẹ̀ jẹ́ débi tó máa wá gbabẹ̀ padà wálẹ̀ bí láìfù mi Saheed lè ṣe rí nìyẹn so mo appreciate awọ́ọ̀dù tẹ́ fẹ́ fún mi àmọ́ eléyìí tí màá fi wá béèrè fún awọ́ọ̀dù yẹn màá wá béèrè fún nǹkan míì tó wù mí kẹ́ fún mi màá wá darí ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ màmá mi Olúrẹ̀mí Tinubu ẹ̀yin ni màá bá sọ̀rọ̀ mọ́ mi ojú kò ní tì yín àwọn ọmọ yín kò ní kú mọ́ yín lójúmọ́ mi mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan opportunity tí mo rí tí gbogbo Nàìjíríà fi ń gbọ́ mi tí gbogbo àgbáyé fi ń gbọ́ ohùn mi
tí gbogbo àgbáyé fi ń ṣe tèmi tẹ́yìn náà fi nífẹ̀ẹ́ mi débi tí mo fẹ́ gba àwọ́ọ̀dù lénìí. Opportunity yẹn ni màá lò sọ̀rọ̀ lénìí pé nǹkan tó ń wù mí tó ju àwọ́ọ̀dù lọ lọ́wọ́ yín mọ́mì, ó ní nǹkan kan tí mo fẹ́ béèrè tó ń wù mí. Alákọ̀ọ́kọ́ bàbá mi sáfù Nàìjíríà, is a military man, is a retired army, gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀. Àmọ́ kọ́lọ̀ fi ṣẹ́yìn wá, àmọ́ ó ti bímọ ń sìn, ọmọ ẹ̀dẹ̀ ti dàgbà, èmi náà ni. Màá wá padà sórí struggle tí a ń bá bọ̀ látẹ̀yìn màmá mi Olúrẹ̀mí Tinubu, kò ṣòro yín láti ṣe. Tí ẹ bá lè pín Nàìjíríà, bóyá ẹ fẹ́ pín, bí ó nídìí, torí gbogbo nǹkan ti wọ politics, ó ti wọnú politics. Màmá, ẹ bá bàbá sọ̀rọ̀ kan ṣe restructuring. Ẹ bá wọn sọ̀rọ̀ àsìkò Yorùbá láwàáyé. Ìyà ò lè máa jẹ Yorùbá, kémi dẹ̀ wà lọ máa gba award. Mi rò pé mo lóòótọ́ ojú táwọn Yorùbá fi àwọn Yorùbá míì tó ponú ojú tó fi ń wò wá ni pé ó ní nǹkan tá ń gbà lọ́wọ́ yín tí a fi sọ̀rọ̀ àbí tá a fi ṣe fatafata mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ wọn nìyẹn, kódà kò sọ̀rọ̀ tí wọ́n sọ lórí olóyè Sunday Igboho. Àmọ́ Ọlọ́run rínú, Ọlọ́run dẹ̀ rí ọkàn. Ẹ̀yin náà ti jẹ́ káyé mọ̀ ń sìn pé àwa náà tó ọ̀rọ̀ sọ, a mọ̀ nǹkan tá à ń sọ, láti sọ pé kán jẹ́ ká pín látẹ̀yìn wa. Mo fẹ́ lo opportunity award yìí pé mi ní wá gba award yẹn, ẹ má bínú ẹ̀yin gbogbo ibi tẹ́ ti mọ̀ mí náà ní ló yẹ kí n sọ̀rọ̀ síbẹ̀, mi ní wá gba award yẹn. Nǹkan tó ń wù mí kẹ́ pè mí wá gbà, nǹkan méjì ni. Kì í ṣowó, mi nídìí owó látọwọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu, tí bá nídìí owó máa tẹra mọ́ṣẹ́ mi ni. Ọlọ́run kò dẹ̀ ní dójú tì mí nídìí iṣẹ́ mi. Ẹ dákun mo bẹ̀ yín, màmá wa Tinubu, màmá wa Olúrẹ̀mí, ẹ bá wa ṣe findings lọ́wọ́ àwọn DSS. Òkú méjì tí wọ́n pa nílé olóyè Sunday Igboho níbo ló wà? Ẹ kó fún wa, ẹ jẹ́ kí àwọn ọmọ ọlọ́mọ padà, ẹ jẹ́ kán lọ sinmi sílé wọn. Ẹ má yẹ kán sinmi sí ọgbà DSS. Inú mi dùn nígbà tí máa yẹn bá mi sọ̀rọ̀ lọ́sàn-án yìí náà ni pé àwọn fẹ́ fún mi ní award nínú àwọn tí ó ń sọ̀rọ̀ online tó ní òye tó lọ́pọlọ táwọn tí Nàìjíríà dẹ̀ gbà tiẹ̀ ní mi. Fine, mo mọ̀ pé ẹ lè nífẹ̀ẹ́ mi lápá kan torí pé àwọn ọ̀rọ̀ tí mò ń sọ bá bàbá wa Bọ́lá Ahmed Tinubu náà ẹ kàn ṣe bí ẹni tí ò gbọ́ nítorí pé ẹ mọ̀ pé mo wúlò, ohùn mi dẹ̀ jágere. Bẹ́ẹ̀ ni mo lè ṣe campaign láti ṣe campaign fún yàn dáadáa, tí bá gbá campaign ẹ mú ẹ̀yin náà mọ̀ pé materials ni mí, bọ̀ nínú materials tí mo jẹ́ yẹn náà ni màá ti fà bẹ̀yìn. Mi ò ṣagídí, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ fún mi láwọ́ọ̀dù, mo mọ̀ pé ọjọ́ yẹn màá pàdé màmá mi Olúrẹ̀mí Tinubu pẹ̀lú ẹ̀yin èèyàn jàǹkànjàǹkàn. Ẹ dákun mo wá fún opportunity láti bẹ̀yìn pé ẹ bá mi release òkú Saheed Adugan àti òkú Alfa Fatai tí wọ́n ṣe tí àwọn DSS ṣàkọlù sílé olóyè Sunday Igboho ní July 4, 2021 tí wọ́n dẹ̀ gbé àwọn òkú méjèèjì lọ. Àwọn ẹbí wọn wà nínú ìbànújẹ́, àwọn ẹbí àwọn pípín wà nínú ìbànújẹ́. Olóyè Sunday Igboho béèrè púpọ̀ jù. Olóyè Sunday Igboho sọ pé kí bandits má pa wá ní mọ́mì. Lóòótọ́ kì í ṣe àsìkò yín la ṣe ń bẹ̀yìn nígbà yẹn, kì í ṣe àsìkò yín ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, àsìkò Muhammadu Buhari ni. Tí ó bá jẹ́ pé kò lọ́wọ́ òṣèlú nínú, Muhammadu Buhari gan tó bá sì wà láyé, tí bá ṣe pé pálí ẹ̀ ló kúrò ńbẹ̀ tó jẹ́ pé ó sì wà láyé, inú ẹ̀wọ̀n ló yẹ kí Muhammadu Buhari wà. Gbogbo àwọn lọ́balọ́ba wa nílẹ̀ Yorùbá, gbogbo àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá tó fi dórí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ló yẹ kẹ́ gbé Buhari pé kí ni Yorùbá ṣe fún ẹ tó dojú ìjà kọ Yorùbá. Muhammadu Buhari do fi Fúlàní ẹ̀ ó fi dojú ìjà kọ Yorùbá gidi gan, ó fi rẹwà jẹ lásìkò gba tiẹ̀, ó wá di àsìkò gba tiwa. A rò pé action yẹ kó wáyé ni àmọ́ kò wáyé. Ẹni tó ti kú kò ságbára tá a lè lò láti jí wọn mọ́. Àmọ́ tó bá jẹ́ pé àwọn DSS ti gbé òkú wọnú ewu, ẹ jẹ́ kán wu, ẹ jẹ́ káwọn ọmọlọ́mọ lọ sùn sílé wọn. Mo bẹ̀ yín màmá mi Olúrẹ̀mí Tinubu, mo bẹ̀ yín, mo forí ìyá ayé àtẹ̀lẹ́dà ayé mo fi bẹ̀ yín màmá mi, ẹ jọ̀ọ́. Nǹkan tó ń dùn mí nìyẹn, nǹkan tó ń dùn mí, nǹkan tí mo fẹ́ nìyẹn. Mo bẹ̀ yín, ẹ mọ́ fún mi ní awọ́ọ̀dù, ẹ fún mi lóko àwọn pípù yìí, ó ju awọ́ọ̀dù lọ. Mo bẹ̀ yín. Ẹ̀yin ilé iṣẹ́ tẹ́ ẹ̀dẹ̀ fẹ́ gbé awọ́ọ̀dù yìí fún mi, ilé iṣẹ́ media lápapọ̀ ni, ẹ dákun mo bẹ̀ yín, ẹ bá mi ṣiṣẹ́ lórí iṣẹ́ yìí, ẹ jẹ́ ká gbòkú olókùú fún wọn. Èèyàn lè ṣẹ̀gbọ́n tèmi bẹ́ẹ̀ kí inú mi dùn, èèyàn lè ṣe bàbá mi bẹ́ẹ̀ kí inú mi dùn lórí pé àwọn èyí sọ pé kán mọ́ pa àwọn èèyàn mọ́. Inú mi ò dùn. Mo kàn ìgbà táwọn èèyàn ń pè wá láláì níṣẹ́ ló yẹ kí n kọ̀ wò pé jẹ́ n fèsì iṣẹ́ mi, jẹ́ fún àwọn pípù ilẹ̀.
gbogbo struggle tó lóye Sunday Igboho struggle àwọn èèyàn kí ẹ̀ onípatí ń gbá pátí lọ alágbóngbágbó lọ music career tèmi gan fẹ́ bàjẹ́ tán ọwọ́ Ọlọ́run lọ̀rọ̀ mi kù mo ṣe wà nínú music ó fẹ́ bàjẹ́ tán because mo jáde èmi náà jáde tán mo tara bọ́ kíní yìí àwọn èèyàn fẹ́ pè mí sí show ọkàn mi ò true sí pé ṣẹ́ni tó nífẹ̀ẹ́ mi ló ń pè mí ni àbẹ́ni tí ò nífẹ̀ẹ́ mi kó mọ́ lọ pè mí tán kó mọ́ wá ṣe mí ní ṣùtá gbogbo àwọn nǹkan yẹn affect bọ̀ títí wa yẹn kéré ó kéré nǹkan kékeré ni torí pé àṣìwà láyé adẹ̀ wúlò fún yín mi ní kẹ́ má pè mí o òye mi ò dẹ̀ ní kẹ́ má ṣe gbogbo nǹkan tẹ́ má fẹ́ ṣe àmọ́ àwọ́ọ̀dù yẹn ṣe kọ́kọ́ bá mi mo kúrò náà ẹ jẹ́ ká a nídìí òkú Saheed Adugan a dẹ̀ nídìí òkú Alfa Fatai ìyẹn ni mo fẹ́ kọ́kọ́ ṣe fún mi náà tẹ́ bá ṣe yẹn fún mi tẹ́ bá provide yẹn fún wa látọ̀dọ̀ DSS tẹ́ bá ṣe yẹn fún mi kódà tẹ́ bá ní kí bá ń ṣe campaign next election mo lè ṣe mi mind mo lè ṣe ni mi sọ pé máa ṣe bọ̀ mo lè ṣe because sínú èèyàn bá dùn ládùn jù kò sí nǹkan tí ò lè ṣe àmọ́ nǹkan kan wà tó ń bà wá nú jẹ́ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá tí gbogbo lọ́balọ́ba dẹ̀ dákẹ́ lórí ẹ̀ tán sọ àwọn òkú méjèèjì yẹn ni bá àwọn òkú méjèèjì ibi tán ti lọ rọ́ọ̀bù báǹkì o bá àwọn òkú méjèèjì ibi tán ti lọ ṣe jàgídíjàgan inú ilé ọmọ wọn náà lẹ ti lọ pa wọn lórí pé lóyè Sunday Igboho ń jàjà pé kán má pa wá nílẹ̀ Yorùbá àwọn èèyàn kan ní wọ́n fi ń wówó ní owó lóyè lóyè Sunday Igboho ṣe ń wá tẹ́ bá tiẹ̀ wò yàn lọ́ọ̀kan ẹ súnmọ́ ẹnìyẹn náà ẹ wo nǹkan tó náà àwọn èèyàn kọ̀ bẹ̀ sí sọ̀rọ̀ rádaràdà inú àwọn Fúlàní wọn dùn inú wọn dùn gbà gbọ́ra wáyé gbogbo àwọn kìíní yìí ló weak down movement yẹn ẹ mọ̀ rò pé torí pé báwọn èèyàn ṣe bú wa yẹn kọ́ ló náà ló tún weak ẹ̀ bí kì í ṣe pé a kò fẹ́ kó Yorùbá mọ̀ ní pé a mọ̀ nǹkan tá à ń sọ gbogbo ayé tiwa náà sì pé a mọ̀ nǹkan tá à ń sọ àmọ́ àwọn èèyàn náà tún jẹmùlá náà nínú struggle bí nǹkan ṣe wọ́n ẹ̀ wọn kí ẹ̀ so nǹkan tí mo fẹ́ nìyẹn o tí bá ní mo nídìí àwọ́dù yín rọ́gbọ́n pa kódà mi nídìí appreciation anybody bí mo ṣe wà yìí ẹ jẹ́ k'Ọlọ́run appreciate mi pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi pẹ̀lú wà mi I'm already protect my name mo dẹ̀ sure pé kò lè bàjẹ́ àfi tó bá ti jẹ́ pé kì í ṣe dáadáa ni mo ń ṣe nǹkan lókù ìpàdé wájú yín. ẹ ṣé ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin tí àdìjọ wo fídíò yìí pátápátá mo gbàdúrà fún wa ojú tẹ́ fi wò kò ní fọ́ kò ní relédè yín owó yín tẹ̀ náà tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wo àwọn fídíò tá à ń gbé wá Ọlọ́run á túbọ̀ máa fi ọ̀pọ̀ rọ́pò fún yín ẹ ò ní tọrọ jẹ kẹ́yìn ayé yín ẹ ní jẹgun kẹ́yìn ẹ̀wọ̀n lórúkọ Jésù ayọ̀ ẹ máa fi ṣọdún tẹ́ ń wò níwájú yìí ẹ̀yin àtẹ̀bí àtàrà yín ọdún ayọ̀ ọdún gbẹdẹmukẹ́lẹ́ máa ṣe lórúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ló máa rí ó ti rí bẹ́ẹ̀ ẹ ti wo fídíò yìí àtijọ́ wò ó lórí tó mú wá fún ẹ̀mí gan ti wò ó mo ti wò ó so ẹ̀rọ ohun tí Saheed eré ń béèrè lọ́wọ́ màmá wa Olúrẹ̀mí Tinubu ẹ̀rọ ohun tó ń béèrè First Lady màmá wa Olúrẹ̀mí Tinubu ẹ̀rọ ohun tí Saheed eré ń béèrè lọ́wọ́ wọn ẹ̀rọ ohun tó ń béèrè lọ́wọ́ aṣíwájú lórí orílẹ̀-èdè bàbá wa lórílẹ̀-èdè Nàìjíríà yìí ẹ̀rọ ohun tó ń béèrè lọ́wọ́ wọn kí ni èrò ọkàn yín ẹ̀yin náà sọ báwo lẹ ṣe rí sí kò gba àwọ́ọ̀dù ṣe mọ̀ pé ohun tó ń ṣe epo kọ́ ló ń ṣọ̀rá olóhun tó ń ṣe oníkálukú ọ̀rọ̀ dẹ̀ máa ń dùn wá jura wa lọ so ohun tó ń dùn Saheed eré ló sọ jáde lọ́kàn ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ pawọ́pọ̀ ní mẹ́díà tẹ́fẹ́ fún ní àwọ́ọ̀dù náà ẹ̀yin náà ẹ jíròrò lórí ohun tó ń béèrè fún so ẹ bá mi pín fídíò yìí káàkiri kó dé ọ̀dọ̀ màmá wa Olúrẹ̀mí Tinubu First Lady ẹ pín káàkiri kó dé ọ̀dọ̀ gbogbo àwọn mẹ́díà tí wọ́n sowọ́pọ̀ organisation tí wọ́n fẹ́ fún Saheed eré ní award ẹ pín káàkiri kó dé gbogbo ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀ àwọn ọ̀tọ̀kùlú ìlú gbogbo àwọn tó yẹ kó rí fídíò yìí pátápátá ẹ bá mi pín ẹ bá mi like bákan náà so ẹ má gbàgbé láti kọ́mẹ́ǹtì ẹ ṣé èmi ni Evangelist Daniel Taiwo Ọlọ́finṣàwò aka Only Jesus àlàáfíà ni fún yín.